ọ̀rọ̀ mi tó wá súyọ ni wípé àwọn afọbajẹ yòókù yẹn àwọn àgbà oyè yẹn tí wọ́n wà ní ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n ti gba ìgbéga sí ipò lọ́balọ́ba wọ́n wá ní àwọn ò ṣetán o láti fọwọ́ sí ìwé kankan mọ́ pẹ̀lú olóyè àgbà Rasidi Ládọjà torí wípé n tí àwọn ń béèrè lọ́wọ́ àgbà oyè Rasidi Ládọjà wípé àwọn ti yanjú rẹ̀ lásìkò tí ọba tó wàjà ọba tó gbéṣẹ̀ ìyẹn Olúbàdàn ọba Lékan Balógun nígbà tó fẹ́ gbadé nígbà yẹn wípé àwọn ti gbé ìgbésẹ̀ yẹn pé ìgbésẹ̀ yẹn náà ló tún wá rìpíìtì ara rẹ̀ yìí pé kí wá ni àwọn tó nílò báwọn ò tún nílò láti tọwọ́ bọ̀wé kankan mọ́ torí wípé àwọn ti tọwọ́ bọ̀wé yẹn nígbà tí Balógun Lékan Balógun tó fẹ́ gbadé gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nígbà yẹn wọ́n dẹ̀ ní àwọn ti rectify wípé àwọn ti gbà láti tẹ̀lé ìlànà àti ìgbésẹ̀ tó wà nù ètò jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wà nínú ìwé láti ọdún 1957 ìyẹn 1957 Ìbàdàn Chieftaincy Declaration wípé àwọn ti ṣetán láti ṣe kíni o láti tẹ̀lé ìlànà yẹn léyìí tí àwọn sì ti tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí wípé táwọn ò bá tẹ̀lé ìlànà yẹn ni wípé àwọn ò ní gbà kí ọba kí olóyè àgbà Rasidi Adéwọ̀lú Ládọjà kó léwájú àwọn gẹ́gẹ́ bí olórí alága ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn láti yan Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pé àwọn ti yanjú yẹn pé yẹn ti kúrò ńbẹ̀ ló jẹ́ kí páwọn ti gbà pé ló jẹ́ kí àwọn bá olóyè àgbà Rasidi Ládọjà láti bá a ṣe pàdé papọ̀ wípé wọ́n dẹ̀ mú wá sí ìrántí pé tẹ́ ẹ̀ bá gbà pé tẹ́ ẹ bá rántí wípé ṣáájú káwọn tó gbà láti bá a ṣe pàdé papọ̀ òun ni olóyè àgbà yìí Rasidi Adéwọ̀lú Ládọjà ló ti kọ́kọ́ pe ìpàdé yẹn tí àwọn sì kọ̀ láti jẹ nípè ṣùgbọ́n létà nígbà táwọn ṣe ìpàdé papọ̀ tí àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn tí wọ́n pe àwọn papọ̀ níbẹ̀ làwọn ti jọ sọ̀rọ̀ táwọn ti wá gbà láti tẹ̀lé ìlànà àti ìgbésẹ̀ tó wà nílẹ̀ láti ọdún 1957 lórí yíyan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé. Otasansan rédíò and TV. ìgbà tó withdraw kéèsì tó fi ń tako gbígbadé tí àwọn ìgbìmọ̀ àwọn olóyè àgbà yẹn tí wọ́n gbadé nígbà náà lọ́wọ́ gómìnà tó ti kú tó ti ṣaláìsí yìí Ìṣàkà Jímọ̀bí tó fi tí olóyè àgbà Rasidi Ládọjà tó fi ń takò wọ́n gbà yẹn pé rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ pé àfìgbà tó withdraw kéèsì yẹn kúrò nílé ẹjọ́ ni gómìnà Ṣèyí Mákindé ló tó buwọ́ lu ló tó fàṣẹ sí yíyàn tí wọ́n yan Lékan Balógun nígbà yẹn láti di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé ìgbésẹ̀ ìgbà náà ló tó padà repeat ara ẹ̀ yìí wípé so ohun tó wà nílẹ̀ yìí nìsín ni pé kí bàbá àgbà oyè Rasidi Adéwọ̀lú Ládọjà tí ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí kó lọ withdraw kéèsì yẹn ní ilé ẹjọ́ bàbá náà sì yarí wípé àwọn ò lè ṣàdédé lọ withdraw kéèsì yẹn nílé ẹjọ́ o àfìgbà tí àwọn àgbà oyè yẹn tí wọ́n ti gbadé yẹn o tí wọ́n bá tó tọwọ́ bọ̀wé àdéhùn táwọn jọ fẹnu kò sí táwọn jọ sọ lọ́wọ́lọ́wọ́ báyìí sẹ́ni pé ara nǹkan tí yóò mú kí gbígbọ̀pá àṣẹ ọba Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó nìyẹn ìtumọ̀ ọ̀rọ̀ yẹn tí àwọn àgbà oyè yẹn ń sọ tí wọ́n ti gbadé tí wọ́n ti dọba yìí ń sọ ni wípé. Otasansan rédíò and TV. akíwògbò ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkèrè lórúkọ tèmi ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo gbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí lórí ètò tá a pè ní òye ọ̀rọ̀ tá a máa ń gbéyẹ̀wò lórí ètò yìí òun náà ni àgbéyẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà
nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbálá ayé gẹ́gẹ́ bí ó ṣe jẹyọ nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa gbogbo tí a máa ń fòye gbé láti jẹ́ pé ká nà yẹ́bẹ́yẹ́bẹ́ ká ṣe àtúpalẹ̀ rẹ̀ kẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wá káàkiri àgbálá ayé láti bá ní fòye gbé gẹ́gẹ́ bí àbá ṣe mú wá. Níbo la wá ń lọ fún tèmi? Àkọ́kọ́ òun náà ni bí ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun bó ṣe gbọ̀nà míì yọ ní àná ọjọ́ Thursday ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2024 tá a wà yìí. A mẹ́nubà kí ló súyọ kí ló tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ jíjẹ ọba Olúbàdàn tuntun ẹ gbọ́ lórí ìkànnì yìí lórí ètò fún tèmi. Bákan náà a mẹ́nubà bí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú bó ṣe yan ọ̀kan nínú àwọn ọmọ gbajúmọ̀ olórin gbajúgbajà olórin Fuji àgbàjẹ Wàsíù Àyìndé K1 The Ultimate Kwamwa bí ó ṣe yan ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí SSA to the governor ní ìpínlẹ̀ Èkó. Kí ni orúkọ ọmọ K1 The Ultimate tí Babájídé Sanwó-Olú tó yàn gẹ́gẹ́ bí SSA? Kí ni K1 The Ultimate kí ló sọ nípa rẹ̀? Kí làwọn èèyàn gan sọ nípa yíyàn tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú nípa bó ṣe yan ọmọ K1 The Ultimate gẹ́gẹ́ bí SSA sí gómìnà nípínlẹ̀ Èkó? A mọ ẹnubà a sì mú àtúpalẹ̀ ọ̀rọ̀ wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé bí wọ́n ṣe kọ. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká mú ìkéde tá a ní ká mú wá fún yín ká tó wá tẹ̀síwájú lórí ètò. Ẹ má ti lọ o, à ń padà bọ̀. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ayé. Otasansan Media ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan. Lightning wa mọ́lẹ̀ kedere. Sound wa já tòròtò. Drone camera wa wúni lórí. Editing wa ò lẹ́gbẹ́. Finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi. Ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí ètò tá a ṣe ní ọjọ́ Thursday ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2024. Ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí a mú wá fún yín wípé àwọn mọ́gàjí nílẹ̀ Ìbàdàn àwọn aṣojú agboolé kọ̀ọ̀kan nílẹ̀ Ìbàdàn wọ́n gbéra wọ́n lọ kí Àgbáòye Ràṣídì Adéwọ̀lú Ládọjà tí ṣe Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí àṣà àti ìṣe nílẹ̀ Ìbàdàn. Nínú ìpàdé wọn yẹn a sọ fún yín wípé àwọn mọ́gàjí léyìí tí olóyè mọ́gàjí Àsìmíyù Àríọrí tó léwájú wọn wọ́n bẹ bàbá Àgbáòye Ràṣídì Ládọjà wípé kí wọ́n tètè jára mọ́ àwọn ètò àti ìgbésẹ̀ lórí bí Balógun Ọlákùlẹ́yìn Owólabí Ọlákùlẹ́yìn tí wọ́n yàn gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bí ó ṣe tètè gbadé tí ó gbà pàṣẹ tí ó bọ́ sí orí àpèrè. Bàbá sì dá wọn lóhùn wípé ètò tí ń lọ lọ́wọ́ láti jẹ́ pé kí Balógun Owólabí Ọlákùlẹ́yìn kó gbadé kó gbà pàṣẹ gẹ́gẹ́ bí Olúbàdàn kẹtàlélógójì nílẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n nǹkan míì tún wá súyọ ní àná. Ìjẹta ni ìpàdé yẹn wáyé. Ìjẹta ni àwọn mọ́gàjí ni wọ́n lọ kí Àgbáòye Ràṣídì Ládọjà nílé. Ọ̀rọ̀ míì tún wá súyọ ní àná tí í ṣe ọjọ́ Thursday
kí ló súyọ àwọn ìgbìmọ̀ afọbajẹ àwọn kan nínú àwọn ìgbìmọ̀ afọbajẹ wọ́n ṣèpàdé kan ní ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wà ní Ọ̀jábá. Kí ni ìpàdé yẹn dálé lórí, kí ló jẹyọ nínú ìpàdé yẹn, òun gan ni ìtì àmúwá fún yín lórí ìkànnì yìí tá a sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bí wọ́n ṣe kọ bí wọ́n ṣe gbé ohun tó wáyé nínú ìpàdé tí àwọn ìgbìmọ̀ afọbajẹ kan tí wọ́n ṣe ní Ọ̀jábá nílẹ̀ Ìbàdàn ní ọjọ́ Thursday ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2024. Ẹ jẹ́ ká mú wá fún yín ká jọ gbọ́ ká tó wá tẹ̀síwájú lórí ètò. Enthronement of the 43rd Olubadan of Ibadan land, Ọba Owolabi Olakuleyin, yesterday took another twist as the Ọ̀tún Olubadan and former governor of Oyo State, High Chief Rasidi Ladoja, and other kingmakers differed on signing of terms of settlement to facilitate the enthronement process. Ladoja, while hosting Magajis in Ibadan land, led by Chief Asimiyu Ariori at his Bodija home, showed readiness to withdraw the suit he filed against members of Olubadan in council on conditions that the two parties must sign term of settlement as prepared. He said, and I quote, "Myself and other members of Olubadan in council have been sitting together and talking. We have accepted to withdraw the case. I heard that they have started signing the agreement. After all of them have signed, I will also sign my own aspects, and the next day we will file for withdrawal of the case from court." However, other members of Olubadan in council who are defendants in the suit have argued that there is no need for signing any term of settlement paper as they have already abided by the 1957 declaration. A meeting held yesterday, Thursday, at Olubadan Palace, Ọ̀jábá, was attended by Osi Balogun, Ọba Lateef Gbadamosi Adébímpé Aṣípa Olúbàdàn, Ọba Abíọ́dún Kọ́lá Dàísí Aṣípa Balógun Kọ́lá Adégbọlá ẹ̀kẹrin Balógun Ọba John Ìsíoyè Dàda and ẹ̀karùn-ún Olúbàdàn Ọba Adébáyọ̀ Àkàndé. The Ọ̀tún Olúbàdàn High Chief Rasidi Ladoja, Òsì Olúbàdàn Ọba Eddie Oyèwọlé Ọ̀tún Balógun Ọba Tajudeen Ajíbọ́lá ẹ̀kẹrin Olúbàdàn Ọba Hamidu Ajíbádé Salaudeen and ẹ̀karùn-ún Balógun Ọba Abíọ́dún Azeez were absent. Ọba Adébímpé, speaking on behalf of other members of the council in attendance at the meeting, said events had overtaken the terms of reference as contained in the agreement paper, hence no need to sign it. Bí ó ṣe jẹ́ ohun tó wáyé, ohun tó ṣẹlẹ̀, ohun tó súyọ ní ọjọ́ Thursday ọjọ́ kejì oṣù karùn-ún ọdún 2024 nínú ìpàdé tí àwọn ìgbìmọ̀ afọbajẹ àwọn díẹ̀ nínú wọn tí wọ́n ṣe ní Ọ̀jábá. Ohun tó wáyé òun náà nìyẹn. Ní àtúpalẹ̀ ọ̀rọ̀, ohun tí ìwé ìròyìn The Nation ohun tí wọ́n gbé òun ni wípé ọ̀rọ̀ ti bá bòmí yọ léyìí tó ti ń takora wọn tí ọ̀rọ̀ àwọn olóyè àgbà tí wọ́n gbadé tí wọ́n gba ìgbéga sípò lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn. Ó ti tako ohun tí wọ́n padà sọ ní ọjọ́ Thursday yẹn, ó ti padà tako ohun tí àgbà oyè Rasidi Adéwọ̀lú Ládọjà Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ó ti tako ohun tí bàbá sọ ní ọjọ́ Wednesday fún àwọn ìgbìmọ̀ mọ́gàjí nílẹ̀ Ìbàdàn tí wọ́n lọ kí nílé. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí ohun tí a ní Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn olóyè àgbà Rasidi Ládọjà, ohun tá a ní wọ́n sọ fún àwọn mọ́gàjí ni wípé ètò ti tò
láti withdraw case tí Ọ̀tún Olúbàdàn tó Rasidi Ládọjà tó gbé lọ sílé ẹjọ́ léyìí tó fi ń tako gbígbadé tí àwọn olóyè àgbà nílẹ̀ Ìbàdàn tí wọ́n gbadé. àwọn olóyè àgbà nílẹ̀ Ìbàdàn tí wọ́n gbadé yẹn wọ́n ní kí Àgbàoyè Rasidi Adéwọ̀lú Ládọjà kó lọ withdraw case tó wà nílé ẹjọ́. Bàbá wa sọ pé kóun tó withdraw case tó wà nílé ẹjọ́ pé àwọn gbọ́dọ̀ fọwọ́ síwèé òun o gẹ́gẹ́ bí Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí ò gbadé tí ò gba ipò ìgbéga sí ipò lọ́balọ́ba léyìí tí àwọn yòókù òun tí wọ́n gbà pé àwọn yòókù òun tí wọ́n gbadé yẹn o àwọn gbọ́dọ̀ jọ ní àjọsọpọ̀ àjọyépọ̀ kóun tó lè withdraw case tó wà nílé ẹjọ́. Ohun tí àwọn afọbajẹ yòókù ìyẹn àwọn olóyè àgbà tí wọ́n gbadé yẹn ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ Àgbàoyè Rasidi Ládọjà ni wípé kó mọ́ tako gbígbadé táwọn gbadé mọ́ tó bá sì padà jẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kó sáìn kí bàbá ó sáìn ìyẹn Àgbàoyè Rasidi Ládọjà wípé àwọn ò ní gbadé lórí àwọn ìyẹn adé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó délé àwọn lórí lásìkò ọba àná ọba Balógun Lékan Balógun tó dé fáwọn. ọ̀rọ̀ mi tó wá súyọ ni wípé àwọn afọbajẹ yòókù ìyẹn àwọn Àgbàoyè yẹn tí wọ́n wà ní ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn tí wọ́n ti gba ìgbéga sí ipò lọ́balọ́ba wọ́n wá ní àwọn ò ṣetán o láti fọwọ́ sí ìwé kankan mọ́ pẹ̀lú olóyè àgbà Rasidi Ládọjà torí wípé in tí àwọn ń béèrè lọ́wọ́ Àgbàoyè Rasidi Ládọjà wípé àwọn ti yanjú rẹ̀ lásìkò tí ọba tó wàjà ọba tó gbéṣẹ̀ ìyẹn Olúbàdàn ọba Lékan Balógun nígbà tó fẹ́ gbadé nígbà yẹn wípé àwọn ti gbé ìgbésẹ̀ yẹn pé ìgbésẹ̀ yẹn náà ló tún wá ń rìpíìtì ara rẹ̀ yìí pé kí wá ni àwọn tó nílò páwọn ò tó nílò láti tọwọ́ bọ̀wé kankan mọ́. Wọ́n dẹ̀ ní àwọn pé àwọn ti gbà láti tẹ̀lé ìlànà àti ìgbésẹ̀ tó wà nínú ètò jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wà nínú ìwé láti ọdún 1957 ìyẹn 1957 Ìbàdàn Chieftaincy Declaration wípé àwọn ti ṣetán láti ṣe kíni o láti tẹ̀lé ìlànà yẹn léyìí tí àwọn sì tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí wípé táwọn ò bá tẹ̀lé ìlànà yẹn ni wípé àwọn ò ní gbà kí olóyè àgbà Rasidi Adéwọ̀lú Ládọjà kó léwájú àwọn gẹ́gẹ́ bí olórí alága ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ Ìbàdàn láti yan Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn pé àwọn ti yanjú yẹn pé yẹn ti kúrò ńbẹ̀ ló jẹ́ kí páwọn ti gbà pé ló jẹ́ kí àwọn bá olóyè àgbà Rasidi Ládọjà láti bá a ṣe pàdé papọ̀ wípé ẹ̀ńdẹ̀ mú wá sí ìrántí pé tẹ́ ẹ bá gbà pé tẹ́ ẹ bá rántí wípé ṣáájú káwọn tó gbà láti bá a ṣe pàdé papọ̀ òun ni olóyè àgbà yìí Rasidi Adéwọ̀lú Ládọjà ló ti kọ́kọ́ pe ìpàdé yẹn tí àwọn sì kọ̀ láti jẹ nípè ṣùgbọ́n létà nígbà táwọn ṣe ìpàdé papọ̀ tí àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn tí wọ́n pe àwọn papọ̀ níbẹ̀ làwọn ti jọ sọ̀rọ̀ táwọn ti wá gbà láti tẹ̀lé ìlànà àti ìgbésẹ̀ tó wà nílẹ̀ láti ọdún 1957 lórí yíyan ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé ẹni tí ipò rẹ̀ tó bá tún ga jù tí ipò rẹ̀ bá ga jù ní igun tí kìí ṣe òun ni yóò pìrìsẹ́ǹtì ọmọye gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé ni yóò mọ léwájú ìgbìmọ̀ afọbajẹ anytime tí wọ́n ti fẹ́ yan orúkọ tí wọ́n ti fẹ́ kéde orúkọ ẹni tí yóò bọ́ sí orí àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun pé létà làwọn tó wá gbà láti bá olóyè àgbà Adéwọ̀lú Rasidi Ládọjà ṣe ìpàdé papọ̀ léyìí tí àwọn sì ti kéde orúkọ Owólabí Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí yóò bọ́ sí orí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí àwọn sì ti fi ìwé orúkọ yẹn táwọn buwọ́lù ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé tó wá ń ṣẹlẹ̀ báyìí ni pé ó lè dílé lè wáyé tàbí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́
ẹnjìníà Ṣèyí Mákindé ó lè kọ̀ láti buwọ́lu orúkọ láti fàṣẹ sí ìyẹn fàṣẹ sí orúkọ Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n yàn tí ó bọ́ sí orí ìtẹ́ àpèrè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn torí pé irú ìgbésẹ̀ yẹn náà ti wáyé rí lásìkò tí ọba tó gbésẹ̀ Lékan Balógun tó fẹ́ gbadé gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn náà wípé lẹ́yìn ìgbà tí Àgbáoyè Ràṣídì Adéwọ̀lú Ládọjà lẹ́yìn ìgbà tó tó withdraw kéèsì tó fi ń tako gbígbadé tí àwọn ìgbìmọ̀ àwọn olóyè àgbáyé tí wọ́n gbadé nígbà náà lọ́wọ́ ọba tí wọ́n gbadé lọ́wọ́ gómìnà tó ti kú tó ti ṣaláìsí yìí Ishaq Ajímọ̀bí tó fi tí olóyè àgbà Ràṣídì Ládọjà tó fi ń takò wọ́n gbà yẹn pé rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àfìgbà tó withdraw kéèsì yẹn kúrò nílé ẹjọ́ ni gómìnà Ṣèyí Mákindé ló tó buwọ́lu ló tó fàṣẹ sí yíyàn tí wọ́n yan Lékan Balógun nígbà yẹn láti di Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wípé ìgbésẹ̀ ìgbà náà ló tó padà repeat ara ẹ̀ yìí wípé so ohun tó wà nílẹ̀ yìí nísìnyí pé kí bàbá Àgbáoyè Ràṣídì Adéwọ̀lú Ládọjà tí í ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí kó lọ withdraw kéèsì yẹn ní ilé ẹjọ́ bàbá náà sì yarí wípé àwọn ò lè ṣàdédé lọ withdraw kéèsì yẹn nílé ẹjọ́ o àfìgbà tí àwọn Àgbáoyè yẹn tí wọ́n ti gbadé yẹn o tí wọ́n bá tó tọwọ́ bọ̀wé àdéhùn táwọn jọ fẹnu kò sí táwọn jọ sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣẹ́ni pé ara nǹkan tí yóò mú kí gbígbọ̀pá àṣẹ ọba Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó nìyẹn ìtumọ̀ ọ̀rọ̀ yẹn tí àwọn Àgbáoyè yẹn ń sọ tí wọ́n ti gbadé tí wọ́n ti dọba yìí ń sọ ni wípé gómìnà ò tí ì ṣetán kò lè buwọ́lu kò lè fàṣẹ sí yíyan Balógun Owólabí Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn láti gbadé àyàfi tí bàbá Àgbáoyè Ràṣídì Adéwọ̀lú Ládọjà ọ̀tún Olúbàdàn tó bá tó withdraw kéèsì yẹn nílé ẹjọ́ bàbá náà ò sì ṣetán láti withdraw kéèsì nílé ẹjọ́ àyàfi tí àwọn olóyè àgbà yẹn náà bá tó tọwọ́ bọ̀wé ìwé àdéhùn tí bàbá Ládọjà àti àwọn tí wọ́n jọ fẹnu kò sí àwọn olóyè àgbà náà tán ti gbadé yẹn àwọn náà ò ṣetán láti buwọ́lù ìwé kankan mọ́ torí pé àwọn ti tẹ̀lé ìlànà àti àṣà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ nìyẹn o báwọn ti tẹ̀lé ìlànà àti àṣà àti ìṣe oyè jíjẹ ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tọdún 1957 bó ṣe wà ní àkọsílẹ̀ ẹ gbọ́ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ kí lẹ rò pé ó máa súyọ kí lọ́nà àbáyọ pẹ̀lú tó wà nílẹ̀ yìí ó lágbára o èké dáyé àásà ó dàpọ̀ mọ́ ẹ bá wa dá sí ẹ jẹ́ ká mọ èrò tiyín ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí eléyìí tí a tún mú wá o ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye ọmọ Yorùbá ọmọ Ìbàdàn kí lè ròyìn kí ni ìwòye yín lórí rẹ̀ ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí kájọ gbéyẹ̀wò kájọ sọ ìyẹn báyẹn gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ti gbé e wọ́n ní gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú pé ó yan ọ̀kan nínú àwọn ọmọ gbajúmọ̀ olórin Fújì Wàsíù Àyìndé Marshal K1 Ultimate gẹ́gẹ́ bí SSA to the governor sí gómìnà Babájídé Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó táwa ní nínú àwọn ọmọ K1 the Ultimate gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọbìnrin K1 the Ultimate tó ń jẹ́ Dámilọ́lá Marshal pé ní gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló yàn gẹ́gẹ́ bí SSA to the governor Babájídé Sanwó-Olú governor of Lagos State. Báwo wá ni ìròyìn ẹ̀ ṣe tàn káàkiri àgbáyé
nínú fídíò kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tẹ̀ ń wò yẹn níbi tí K1 tó ti ń ṣeré ó ní ó ti ń dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú bó ṣe yan ọmọ rẹ̀ agbẹjọ́rò amòfin Dámilọ́lá Màṣá gẹ́gẹ́ bí SSA on tourism lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ìgbafẹ́ nípínlẹ̀ Èkó. Oríṣiríṣi àwọn èèyàn ò ní wọ́n ti wá ń kí Dámilọ́lá Màṣá ọmọ K1 The Ultimate kú oríire, bákan náà ni wọ́n ń kí K1 The Ultimate gangan fúnra rẹ̀ kú oríire náà. Ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé bí wọ́n ṣe kọ à ń padà bọ̀. Governor Sanwo-Olu of Lagos State appoint Kwamwan's daughter as SSA. The governor of Lagos State, Mr. Babajide Sanwo-Olu, has appointed Basira Damilola Màṣá, daughter of Fuji Maestro King Dr. King Wasiu Ayinde Màṣá, aka Kwamwan, as his senior special assistant on tourism. This was according to a viral video of her father thanking the governor and congratulatory messages cited by Punch online newspaper on her Instagram page. On Thursday, in the viral video, her father Kwamwan, while performing on stage at the coronation and birthday reception of Oba Sikirullah Akpena on Thursday, thanked Sanwo-Olu for appointing his daughter into his cabinet. The Fuji singer noted that it was his daughter, Damilola, who asked him to publicly thank the governor for her appointment. Congratulating her on the appointment, a Nigerian, Olanrewaju Smart Wasiu, wrote, and I quote, "Congratulations, Barrister Dami Màṣá, on your appointment as the Senior Special Assistant to the Lagos State Governor on Tourism. This is a deserving recognition for your hard work and contributions to our party," to which she responded by saying, "Thank you, sir." Another person, Balogun Bashir, wrote, "Please join me in congratulating my friend K1 and the entire family on the appointment of my daughter, Barrister Basirat Damilola Màṣá, as the SSA to the governor of Lagos State on tourism. Damilola, this shall be the beginning of many good things that will come your way and that of your sibling, Inshallah Rahman." Amen. Until her appointment, Damilola was a principal partner at a law firm, Damilola Ayinde Màṣá and Co. As of the time of this report, efforts to reach the special advisor, media and publicity to Lagos State Governor Gboyega Akosile for confirmation proved abortive, as message sent to his WhatsApp line were not responded to. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ṣe gbé bí wọ́n ṣe kọ òun náà ni àtìmú wá fún yín yẹn. Ẹ wá jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí rẹ̀ nípa bí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú bó ṣe yan ọmọbìnrin K1 The Ultimate amòfin Dámilọ́lá Màṣá gẹ́gẹ́ bí SSA to the governor Babájídé Sanwó-Olú of Lagos State. Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì gbé yẹ̀wò. Ibi náà ni a ti mọ dánu dúró lórí ètò òye ọ̀rọ̀ fún tèmi. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè á pàdé lọ́la o. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Tajudeen olówó òkè lórúkọ tèmi, ìnàjú ẹkùn tí bọ̀dẹ lẹ́rù ní gbogbo ìgbà. Ẹ̀ṣọ́ kò yí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. Thank you. God bless you. Remain blessed.